ẹlẹ́bẹ̀ èèyàn wa tó ń gbọ́ wa tó ń gbádùn ètò yín ètò wa ìròyìn yàjóyàjó. Òní ni ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún ya 2025. A wà ní ìkànnì Jígí Alára, ìkànnì 24 eléyìí tó wà ní Àwọ̀tán nílẹ̀ tìbàdàn. Orúkọ tèmi ni Orímádégún Àyìndé. Nínú ìròyìn yàjóyàjó fún tòní, kíkórajọ sọ̀rọ̀ papọ̀ ẹgbẹ́ alátakò kò ní kí ìjọba Tinubu ṣe iyèméjì o. Hope Uzodinma ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti jẹ́ kó di mímọ̀ wípé kíkórajọ sọ̀rọ̀ papọ̀ ẹgbẹ́ alátakò kò ní kí ròyìnròyìn tàbí iyèméjì wà fún ìjọba ààrẹ Tinubu. Ìlú Èkó ló ti sán kété ọ̀rọ̀ yìí nígbà tí ó ń dáhùn àwọn ìbéèrè ọlọ́kan-ò-jọ̀kan lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún pẹ̀lú àwọn oníròyìn. Lára àwọn tó pẹ̀kẹ́lù ní ìṣèjọba pàjáwìrì nípínlẹ̀ Rivers, òmìnira àwọn ìjọba ìbílẹ̀ àtàwọn àṣeyọrí aláìlẹ́gbẹ́ ìṣèjọba rẹ̀. Gẹ́lẹ́ bó ṣe sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà Uzodinma ṣàlàyé wípé òun wà nínú àwọn tó kọ́kọ́ sọ̀rọ̀ nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ bíba ọ̀pá epo jẹ́ bẹ̀rẹ̀ sí ní wáyé nípínlẹ̀ Rivers látàrí wàhálà ọ̀rọ̀ òṣèlú tó bẹ́ sílẹ̀ níbẹ̀. Ó ní òun gẹ́gẹ́ bí alága tó ń gbógun ti àwọn olè tó ń jí epo rọ̀bì, iṣẹ́ òun ni láti ṣèkúnwọ́ bí èròjà yìí yóò ṣe máa jáde dáadáa lọ́pọ̀ yanturu kí òun ó sì ṣègbésẹ̀ láti dáàbò bo ohun tó bá fẹ́ pagidínà àṣeyọrí yìí. Ìdí sì nìyí tí ààrẹ Tinubu fi gbé ìgbésẹ̀ ìjọba pàjáwìrì láti dáàbò bo ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà. Ó ṣàlàyé pé bí ààrẹ Tinubu bá fi lè wòran kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers gbé ìgbésẹ̀ ìyọninípò gómìnà Fubara, eléyìí lè ṣàkóbá ńlá fún ọrọ̀ ajé àti pípàdánù ogunlọ́gọ̀ ẹ̀mí èèyàn, pàápàá jùlọ àwọn aráàlú tí ò mọ́wọ́ mẹsẹ̀. Ó sọ síwájú wípé àwọn ìgbésẹ̀ àti mú kí ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà padà bọ̀ sípò tí ààrẹ Tinubu ń gbé ti yẹ kó wáyé tipẹ́, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ látẹ̀yìnwá. Lóòótọ́ eléyìí lè le lára ọmọ Nàìjíríà, ṣùgbọ́n ní báyìí ọsàn ọrọ̀ ajé ilẹ̀ ti ń so dídùn pẹ̀lú àwọn àṣeyọrí tíjọba Tinubu ti ṣe nínú ìjọba rẹ̀. Ìdìbò 2026, àwọn adarí àwọn tó lẹ́nu ń bẹ̀ lápá àríwá Èkìtì ti fọwọ́ sí sáà ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyèbánjí àti igbákejì rẹ̀. Síwájú bí ètò ìdìbò gómìnà lọ́dún 2026 ṣe ń kànlẹ̀kùn nípínlẹ̀ Èkìtì, àwọn adarí àwọn tó lẹ́nu ń bẹ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápá àríwá Èkìtì North Senatorial District ti buwọ́ lu sáà ẹlẹ́ẹ̀kejì gómìnà Abíọ́dún Oyèbánjí àti igbákejì rẹ̀, Ìyáàfin Olóyè Monísádé Afúyẹ́, pẹ̀lú ṣíṣe àpèjúwe ìṣèjọba wọn gẹ́gẹ́ bí ìgbà ọ̀tun tí ò gbọdọ̀ ní àtakò láti tẹ̀síwájú. Ìpanupọ̀ yìí ló wáyé níbi ìpàdé pàtàkì kan nínú èyí tí àwọn àgbẹ̀ ẹgbẹ́ àtàwọn tó lẹ́nu ń bẹ̀ ṣe ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday léyìí tó wáyé ní Arcade Ìdó Èkìtì. Wọ́n tọ́ka sí àwọn àṣeyọrí ọ̀hún: ìdàgbàsókè ìgbèríko tí ìjọba ti ṣe, ètò ẹ̀kọ́, ìlera, ṣíṣe ìrànwọ́ fún àwọn èèyàn àti ìṣèjọba ẹjẹ́ àjọṣe tí gómìnà gùn lé ló jẹ́ kí ìpinnu wọn ó wáyé bẹ́ẹ̀. Lára àwọn tó kópa nínú ìpàdé láti rí Sẹ́nẹ́tọ̀ Shiri Fájuyì tó ń ṣojú ẹkùn àríwá Èkìtì, aṣojú-ṣòfin Ọ̀nàrẹ́bù Akíntayọ̀ Kọ́láwọlé àti Ọ̀nàrẹ́bù Akínrótìmí tó jẹ́ adarí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì àtàwọn jàǹkànjàǹkàn míì nínú ẹgbẹ́ òṣèlú APC ní àríwá Èkìtì. Bẹ́ẹ̀ ni wọ́n tó lo àǹfààní yìí láti buwọ́ lu sáà ẹlẹ́ẹ̀kejì ààrẹ Tinubu. Tó àríjù báyìí lọ fún ti ìròyìn yàjóyàjó lónìí lórí ìkànnì yín, ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó wà ní Àwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Oṣù yóò pé wa o, lágbára Elédùmarè. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.